dédé àsìkò yìí gbogbo ẹ ti láǹfààní láti máa wò wá ẹ káàbọ̀ sí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa níbi tí a ti máa ń ṣe ìgbéga èdè àṣà iṣẹ́ àti ojúlówó ìtàn àbínibí wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pàtàkì Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi. Lónìí ọ̀kan pàtàkì lára àwọn tí wọ́n ti ṣiṣẹ́ àṣeélẹ̀ tí wíwá yìí ń dé bá tí a bá sọ̀rọ̀ nípa àkọsílẹ̀ èdè Yorùbá. Ọ̀kan pàtàkì lára àwọn tí wọ́n ti ṣiṣẹ́ lórí gírámà Yorùbá àwọn ni wọ́n gbà wá lálejò lónìí. Ẹ wàá mọ̀ wò wípé ta la dé bá lálejò, ta ló gbà wá lálejò, ta la wá bá. Ṣé ẹ mọ̀ pé ni à ń gbéyàwó bọ̀ wá bá irú wọn ò yẹ kó mọ ga òwòrán kó mọ bá a ṣe ra ẹ̀ léṣe, àmọ́ ẹ jẹ́ kí n fi tó yín létí o, ìlú Ìlọrin Àfọ̀njá òun la wà. Ẹ wá wọ èyí fúnra yẹ wá wo sàkún ìlú Ìlọrin. Ta ni àgbà olùkọ́ àgbà tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì tí wọ́n sì ṣe iṣẹ́ tó pọ̀ tí a bá sọ̀rọ̀ nípa àkọsílẹ̀ èdè Yorùbá tá a lè torí wọn gbéra láti Ìbàdàn wá lọ rí o. Ẹ rò àbí ẹ mọ̀ bá wa ká lọ. Ẹ kú dédé àsìkò yìí bàbá wa. Ẹ ṣeun. A kú bójú ọjọ́ ṣe rí. Yóò yẹ wá kó ní ilé. Àmì o. Ẹ jọ̀ọ́ fún àǹfààní àwọn tí wọ́n wò wá nílé ẹ̀ bá wa dárúkọ yín. Ọládélé Awóbùlúyì ní orúkọ mi. Ẹ ṣeun púpọ̀. Ṣé ẹ mọ̀ pé fún irú wa yìí ohun tí a mọ̀ yín sí ni ọ̀jọ̀gbọ́n Awóbùlúyì. Fún àǹfààní àwọn tí wọ́n wá jẹ́ akẹgbẹ́ tiwa àti àwọn míì tí wọ́n wà ní ilé ẹ̀kọ́, tá gan ni ọ̀jọ̀gbọ́n Awóbùlúyì? Ọmọ bíbí ìlú Òkè Àgbè ní ìjọba ìbílẹ̀ Àkókò North West ní Ondo nípínlẹ̀ Ondo òní mi. Ẹ bá wa ṣàlàyé ní báwo lẹ ṣe lò kékeré títí tí ẹ fi dé ìpele tí ẹ wà yìí. Ìlú Òkè Àgbè náà mo ti lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí mo fi dé standard 4 náà ń pè láyé ìjọ́un. Ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lẹ lọ? St. George's ni wọ́n ń pè. Láàrin ọdún wo sí ọdún wo? 1944 sí 47 or 48. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ká tó dé ìpele òun gan. Báwo ni yín ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, àwọn wo ni òbí yín, ọdún wo ni ẹ dáyé? Ọ̀gbẹ́ni Elijah Awóbùlúyì ni bàbá tó bí mi lọ́mọ. Àìná Ìgè ni orúkọ ìyá mi. Àgbẹ̀ ni bàbá mi. Ó ń dáko kòkó, ń dáko iṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyá mi náà sì máa ràn wọ́n lọ́wọ́ nínú oko. Ó túmọ̀ sí pé àti bàbá àti màmá àgbẹ̀ paraku. Bẹ́ẹ̀ni kò séyìí tó kàwé nínú wọn o, kò séyìí tó kàwé. Èmi nìkan ni wọ́n rán lọ iléèwé lára àwọn ọmọ tí bàbá mi bí. Ọmọ mélòó ló? Àwa mẹ́rin ni wọ́n bí. Èmi ni àkọ́bí. Èmi ni wọ́n rọ́jú rán lọ sí iléèwé nígbà tí owó mọ nígbà yẹn. Àwọn mẹ́ta yòókù iṣẹ́ wo làwọn wá ń ṣe? Àwọn mẹ́ta yòókù èyí tó ń bí lémi ọkùnrin ó ń ṣiṣẹ́ àgbẹ̀. Èyí obìnrin tó tẹ̀lé òun náà ń tajà wẹ́wẹ̀wẹ́ nílùú. Èyí àbúrò ọkùnrin ìgbà tí mo dé ó lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílùú wa. Ìgbà tí mo lọ kàwé nílùú òyìnbó ni mo wá ń fowó ránṣẹ́ sílé tó fi lọ sí iléèwé girama ní ìlú wa náà. Ìgbà tó parí ìwé girama ó wáṣẹ́ s'Èkó, ibẹ̀ ló ti ṣiṣẹ́ títí ó fi fẹ̀yìntì. Àbúrò mi ọkùnrin tó tán bí tẹ̀lé mi ní Amẹ́ríkà náà nígbà tí mo ń kọ̀wé lọ́hùn, ó máa ń fo oúnjẹ ọ̀sán dípò kí n jẹ oúnjẹ ọ̀sán mò ń fowó oúnjẹ ọ̀sán pamọ́
mo tilẹ̀ owó jọ mo fi ránṣẹ́ sílé mo kọ́kọ́ ra kámẹ́rà fún olóhùn kọ́ṣẹ́ onífọ́tò mo ra kámẹ́rà fún ìgbà tó yá tí ò rí yẹn ṣe dáadáa mo tún fowó ránṣẹ́ mo ra ọkọ̀ Peugeot pickup fún kó máa fi ná ìlú wa sí Èkó owó tó bá pa kó máa fi tọ́jú ara ẹ̀ kó sì máa fi tọ́jú àwọn òbí mi ìyá àti bàbá mi. ìdí tí mo ṣe béèrè ìbéèrè onínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ náà nígbà tẹ́ lẹ́yìn nìkan ni àwọn òbí yín mọ́. bẹ́ẹ̀ni láti lè fàyọ pé nígbà tí ẹ̀yin gòkè ṣe ẹ rántí àwọn yòókù inú mi sì dùn pé mo gbìyànjú ẹ ti mú mọ́ àlàyé. mo gbìyànjú. ẹ ṣeun púpọ̀. ẹ wàá sí ìsọ ọjọ́ oṣù àti ọdún tí ẹ dáyé. tí mo dáyé. bẹ́ẹ̀ni sà. ok ọjọ́ 17 oṣù keje ọdún 1937 ni wọ́n sọ pé mo dáyé èmi ò mọ àwọn ló sọ fún mi o ìyẹn já sí pé ọmọ ọdún 64 ni mí lọ́dún yìí báyìí. ẹ sì tún ṣe kéré-kéré. ọlá Ọlọ́run ni. àjẹpẹ́. ọdún wo lẹ wọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lẹ sí lọ. ọdún 1944 ni wọ́n gbà mí láyè láti wọlé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní St. George's School Òkè Àgbè. èmi ti fẹ́ bẹ̀rẹ̀ kó tó di ìgbà yẹn ṣùgbọ́n láyé ìgbà yẹn wọ́n máa ń sọ pé kọ́mọ ó fi ọwọ́ ọ̀tún kó fi fa kan ọwọ́ òsì kan etí òsì bọ́wọ́ ò bá débẹ̀ wọ́n á ní kó padà sílé. ní ọdún 1943 mi ráwọn àwọn ẹlẹgbẹ́ mi tí wọ́n ń lọ léèwé ó wù mí láti tẹ̀lé wọn mo bá sunkún tẹ̀lé wọn lọ mo dọ̀hún wọ́n ní ọwọ́ ò tí kan etí o kí n padà sílé kí n lọ máa jẹun dáadáa wọ́n ní tí n bá jẹun kí n padà ọwọ́ á débẹ̀ so mo jẹun dáadáa ní 1944 mo wá débẹ̀ wọ́n ní wẹ́ ọwọ́ ti kan etí ń sìn wọ́n gbà mí sí school wọ́n kọrúkọ mi sílẹ̀ inú mi sì dùn gan. nígbà tí ẹ wá parí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. mo parí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílùú wa standard 4 ni ẹ̀kọ́ dé ńgbà yẹn wọ́n bá ti parí standard 4 dandan ni pé kó lọ sí ìlú míì kó lọ ka standard 5 àti standard 6 mo lọ sí ìlú kan tó ń jẹ́ Ìkáràm kò jìnnà sí Òkè Àgbè ibẹ̀ ni mo lọ ka standard ní àkókò náà ni mo lọ ka standard 5 standard 5 ni mo dé ńgbà tí wọ́n ní ká wá ṣe ìdánwò àti wọlé ní Victory College ní Kàrẹ́ mo ṣe ìdánwò mo sì páàsì 50 ni mo kò ní Ìkáràm tí mo lọ sí Ìkàrẹ́ mo bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ girama ní Ìkàrẹ́ 1950 láti 50 to 56 mo wà ní ilé ẹ̀kọ́ ní Ìkàrẹ́ mo gbìyànjú nígbà tí agbára mi mọ láti kàwé mi dáadáa kí n sì rí pé mo ṣe dáadáa mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mò ń ṣe dáadáa lọ́dọọdún nílé ìwé ìgbà tí ó fi di ọdún kẹfà èmi ni wọ́n yàn gẹ́gẹ́ bí senior prefect kì í ṣe pé èmi mo ga jù ńgbà yẹn o kékeré náà ni ṣùgbọ́n èmi ni ọ̀gá iléèwé sọ pé mo gbọ́dọ̀ jẹ́ senior prefect so ó fẹ́ kí n kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń ṣe olórí bí a ṣe ń darí nǹkan so èmi ni senior prefect ìgbà tí mo sì parí ń bẹ̀ mo kọ ìdánwò West African School Certificate mo gba grade 1 níbẹ̀ wọ́n sì gbà mí kí n máa ṣe olùkọ́ ní iléèwé yẹn mo ń ṣe olùkọ́ ní 1957-58 bí mo ṣe nílé ẹ̀kọ́ yẹn bí mo ṣe ń kọ́ àwọn ọmọléèwé nílé ẹ̀kọ́ ó bá dìrọ̀lẹ́ èmi náà tó máa kàwé mo fẹ́ ṣèdánwò síwájú sí i láyé ìgbà yẹn àwọn èèyàn máa ń ka ìwé a máa gba ìwé ìdánilẹ́kọ̀ọ́ láti ìlú òyìnbó ìwọ ni Wolsey Hall ni o ìwọ ni Metropolitan College
Metropolitan College ni wọ́n fún mi ní ẹ̀kọ́ tí mò ń kà lábẹ́lé. Mo wá ṣe ìdánwò, mo yege, mo gba A level. Mo ní méjì nígbà yẹn. lọ́dún 1959 yẹn. Àyè sílẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́. Wọ́n fún mi ní àǹfààní láti lọ kàwé ní òkè òkun. Wọ́n rán mi lọ sí ìpínlẹ̀ tó ń pè ní Colorado ní ilẹ̀ Amẹ́ríkà lọ́hùn, ní ìlú Boulder, Colorado. Ibẹ̀ ni mo ti lọ kàwé. Ìwé fún oyè kínní lọ́hùn ọdún 4 ni ó máa ń gbàyàn. Ṣùgbọ́n àǹfààní wà tólúwa bá fẹ́, ó lè máa kàwé, ó lè máa kọ̀wé láì sinmi rárá. Ìyẹn ni mo ṣe. Ọdún kìíní mo ṣe sáà 3 papọ̀, sáà àkọ́kọ́, sáà kejì, sáà kẹta mo ṣe papọ̀. Ọdún kejì náà mo ṣe sáà kìíní, sáà kejì, sáà kẹta papọ̀. Ọdún kẹta iṣẹ́ tí mo ti ṣe ó tó fún oyè alákọ̀ọ́kọ́. Ìyẹn 1960, òpin 1961 mo gba oyè BA nígbà yẹn. Èdè ni ẹ̀kọ́ tí mò ń kọ́ nígbà yẹn o. Èdè Látìnì àti èdè Greek ni mò ń kọ́. Nígbà yẹn àwọn èèyàn máa ń farajara mọ́ Greek àti Latin nígbà yẹn. Àwa ò láǹfààní àti ka science, ìwọ ni chemistry, ìwọ ni biology, àwa ò ní. Iléèwé girama tí mo lọ, kò ṣáà ti ka bíbélì ni, kò ka ìtàn, kò ka èdè. Ìyẹn ni mi ò fi ṣe science. So ìgbà tí mo gba oyè kínní ní Colorado, mo wá kọ̀wé sí Columbia University ní New York City. Wọ́n gbà mí pé kí n wá kẹ́kọ̀ọ́ fún oyè kejì. Mo débẹ̀ ní òpin 1961. Ẹ̀kọ́ oyè kejì yẹn ó gbà mí ní ọdún 2, 1961 sí 1962. Mo gba masters in Latin pẹ̀lú subsidiary ní Greek. Ìgbà tó di 1962, mo bá ọ̀rẹ́ mi kan pàdé, ọmọ Yorùbá ni, Ọládẹ̀jọ Òkédìjì láti Fìdítì ní Ọ̀yọ́. Ó ń ka anthropology, yẹn ẹ̀kọ́ nípa ẹ̀dá èèyàn, oríṣiríṣi èèyàn. Mo wá rí tó ń kàwé kan, mo wá ní irú ìwé wo leléyìí? Mo rí ohun wíníwíní tó ń kọ sí, kí ni ìwé kí leléyìí? Ó ní ẹ̀kọ́ linguistic ni ìwé yẹn ń kọ́yàn. Kí ni ìwúlò ẹ̀kọ́ linguistic? Ó ní tí èèyàn bá kọ́ ẹ̀kọ́ linguistic, ó lè lọ sí ilẹ̀ tó bá wù ú, èdè tó bá ń sọ ńbẹ̀, ó lè ṣiṣẹ́ lórí ẹ̀, kó rọ abídí èdè yẹn fún wọn. Wá ní ó bá jẹ́ bẹ́ẹ̀ ni èmi á yípadà, mi kọ́ Latin mọ́ àti Greek, linguistic mà wá máa kọ́ nsìn. Wípé mo lérò pé tí n bá padà sílé màá bẹ̀ sí ṣiṣẹ́ lórí èdè Yorùbá. Èrò mi tẹ́lẹ̀ ni pé wọ́n sọ pé Àjàyí Crowther ló kọ abídí Yorùbá, ló kọ oríṣiríṣi ìwé. Èmi rò pé Ọlọ́run ló fi kíní yẹn sórí ẹ̀. Ṣé wọ́n sọ pé Ọlọ́run ló fún òfin 10, Ọlọ́run ló fi sórí Mósè lórí òkè mi kan. So mo rò pé Ọlọ́run ló fi ọ̀rọ̀ abídí Yorùbá sórí Àjàyí Crowther. So èmi náà, but ohun tí ọ̀rẹ́ mi wá sọ fún mi, wá fi yé mi pé kì í ṣe Àjàyí Crowther gan ló kàwé tó fi mọ ọgbọ́n tó fi ka abídí Yorùbá. Ó bá jẹ́ bẹ́ẹ̀ ni èmi náà gbọ́dọ̀ ka linguistic kí n lè ṣiṣẹ́ lórí èdè Yorùbá. Ìyẹn mo fi bẹ̀rẹ̀ linguistic o. Mo gba oyè kejì ní linguistic ní ọdún 1964, yẹn masters. Mo gba oyè PhD ní ọdún 1967
ìyẹn ni pé láti 1962 yẹn lẹ ti bọ́ sórí linguistics. 62 bẹ́ẹ̀ ni. ẹ wá parí. mo parí ẹ̀ ní 1967. 1967. ọdún márùn-ún lẹ fi. mo fi kàwé yẹn mo fi gboyè. ẹ̀ṣẹ̀ nígbà tí ẹ wá kúrò ńbẹ̀ kí ni ìgbésẹ̀ tí ẹ tún gbé ìpele wo lẹ́yìn. mo kọ̀wé sí ìjọba Nàìjíríà pé kán gbà mí láàyè o kí n ṣiṣẹ́ ọdún méjì ní ilẹ̀ Amẹ́ríkà kí n kọ́ bọ́n ṣe ń kọ́yàn ní yunifásitì. èmi kàn ń kàwé lásán mo fi gba oyè PhD èmi ò kọ́ ẹnikẹ́ni mo gbọ́dọ̀ ní ìmọ̀ bọ́n ṣe ń kọ́ àwọn èèyàn bí lẹ́ṣọ̀rà ṣe ń lecture mi ìmọ̀ yẹn. so wọ́n gbà mí láàyè ọdún méjì. mo lò ọdún kan ní Michigan ní East Lansing náà ń pè ibẹ̀ Michigan State University ní East Lansing. mo ṣe ọdún kan ńbẹ̀. ọdún kejì mo kó ńbẹ̀ mo wá sí ìlú Washington DC ibi tí President America wà. ibi kan wà ńbẹ̀ tó ń pè ní Center for Applied Linguistics. ibi tí èèyàn ṣe ń kọ́ bó ṣe máa ń mú ìmọ̀ linguistics tó ṣe ń mú lò gan-an gidi. mo lọ síbẹ̀ mo ṣe ọdún kan. wọ́n rán mi wá sí ilẹ̀ Nàìjíríà kí n wá ṣiṣẹ́ lórí èdè Kanuri ní ọdún 1968 yẹn. mo dúró ní Maiduguri ní mo fi ṣe ibùjókòó. ṣùgbọ́n kí n tó wá sí Maiduguri mo lọ sí ilẹ̀ Chad ní Fort Lamy Fort Lamy náà ń pè ńgbà yẹn mi mọ̀ tó ń pè ń sìn N'Djamena ni wọ́n ń pè ok ní Chad. mo ṣe oṣù méjì kan ńbẹ̀ mo ń ṣiṣẹ́ lórí ẹ̀ka èdè Kanuri tó ń sọ ńbẹ̀. gbà tí mo kó ńbẹ̀ wọ́n fi ọkọ̀ gbé mi lọ sí Niger Republic. wọ́n tún sọ Kanuri ńbẹ̀ náà. mo ṣe oṣù mẹ́ta kan lọ́dọ̀ dókítà ọmọ Amẹ́ríkà kan ńbẹ̀. mo ń ṣiṣẹ́ lórí ẹ̀ka èdè Kanuri tó ń sọ ní Niger. ìgbà tí mo ṣe ẹ̀ka èdè ti Chad mo ṣe ti Niger mo tọ́ wá sí Nàìjíríà wá fi Maiduguri ṣe ibùjókòó. wá ń ṣiṣẹ́ lórí èdè Kanuri. mo ṣiṣẹ́ díẹ̀ lórí ẹ̀ tí mo fi padà sí Amẹ́ríkà lọ jábọ̀ fún àwọn tí wọ́n rán mi. wọ́n fẹ́ kí n kọ ìwé tí àwọn èèyàn fi lè kọ́ ẹ̀kọ́ wọ́n ṣe ń sọ èdè Kanuri. àti gbogbo àyẹn wọ́n máa ń rán àwọn Peace Corps wá sí Nàìjíríà àti gbogbo ilẹ̀ Áfíríkà. wọ́n fẹ́ àwọn tó máa rán wá sí area Maiduguri kán lè sọ èdè Kanuri. mo kọ ìwé lórí ìyẹn tí mo fún wọn tí wọ́n ń lò nígbà yẹn. lọ́dún wo nìyẹn sọ. 1968 ló máa jẹ́. nígbà tí ẹ wá ṣe gbogbo àwọn eléyìí tán ìgbà wo lẹ padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. mo padà ní 1969 wá sí University of Ibadan. ibẹ̀ ni wọ́n ti gbà mí síṣẹ́. mo kọ́kọ́ kọ̀wé síjọba Nàìjíríà pé mo ti ṣe tán mo ti fẹ́ padà sílé. níbo ni ẹ fẹ́ kí n lọ. wọ́n ní kí n kọ̀wé sí yunifásitì n bá fẹ́. mo wá fi kọ̀wé sí University of Ibadan. mo mọ̀ pé wọ́n ń ṣe ẹ̀kọ́ linguistics ńbẹ̀. mo padà síbẹ̀ ní 1969. mo wà ńbẹ̀ títí di 1969-70. láàrin 69-70 di àwọn wo ni ẹ lè rántí tí ẹ jọ ṣiṣẹ́ papọ̀ ní ẹ̀ka ẹ̀kọ́ linguistics nìbàdàn. Bámgbóṣé ó jẹ́ kan nù wọn. òun ni olórí ẹ̀ka ẹ̀kọ́ ńgbà yẹn. Hoffman ará Amẹ́ríkà ará Germany òyìnbó ni. òun náà ó ń kọ́ ẹ̀kọ́ linguistics. Williamson K. Williamson òyìnbó lòun náà ó ń kọ́ ẹ̀kọ́ linguistics. Fred Maffeny ròbò ni ohun tiẹ̀ ó ń kọ́ ẹ̀kọ́ linguistics. ó ń kọ́ ẹ̀kọ́ tó ẹ̀rọ náà ọ̀rọ̀ lòun fi ń ṣiṣẹ́ tiẹ̀. nígbà tó wá jọ ọdún 1970. well ìyàwó tí mo fẹ́ l'Amẹ́ríkà ó bá mi wá sí ilẹ̀ wa ní Nàìjíríà
a jọ ń gbé ní Bódìjà. Òun àtàwọn ọmọ ó lò odindi ọdún kan nìbàdàn, kò ríṣẹ́, kò síbi tí a kọ̀wé sí láti bẹ̀bẹ̀ fún iṣẹ́ fún arábìnrin yìí. Kódà ẹni tó jẹ́ VC ńgbà yẹn, Adéoyè Lambo, òun náà dá ó gbìyànjú tiẹ̀, ó gbìyànjú. Ó ní ká lọ sí UCH ká lọ bá ọ̀gbẹ́ni kan tó ń jẹ́ Professor Antia. Ìyẹn wá fún wa ní ìwé, ó ní ká lọ bá ẹnìkan tó ń jẹ́ Mrs. Osifo ní nutrition department nínú ọgbà university. But gbogbo ìyẹn ò já, kò bọ́ sí. Gbà tó yá ìdáyàwó lẹ́bi, ẹni tẹ́ kó ti ń ṣiṣẹ́ tó ń gbowó ojú dáadáa l'Amẹ́ríkà, odindi ọdún kan kò rí kọ́bọ̀ gbà. Ó bá bínú padà sí Amẹ́ríkà tòun tàwọn ọmọ. Ìgbà tó yá náà èmi náà padà tẹ̀lé wọn nígbà tí ó kó àwọn ọmọ lọ. Mo ṣiṣẹ́ fún ọdún méjì kan l'Amẹ́ríkà. Mo ń kọ́ àwọn èèyàn níwèé ní City University of New York. Mo ṣiṣẹ́ ní ẹ̀ka university yẹn tó wà ní Bronx ní New York. Ṣùgbọ́n ẹ̀kọ́ tó ní kí n máa kọ́ wọn kì í ṣe linguistic ni wọ́n ní kí n máa kọ́ àwọn ọmọ. Kàkà kí n máa kọ́ linguistic, wọ́n ní kí n máa kọ́ wọn ní ìtàn Nàìjíríà, ìtàn Áfíríkà. Èmi ò sì kọ́ ẹ̀kọ́ ìtàn. Nítorí náà inú mi ò dùn rárá. Ìgbà tí mo rọ́jú ṣe ọdún kan, ọdún méjì ń bẹ̀, wọ́n bá bínú padà sílé o. Mo ní ẹ̀kọ́ linguistic ni mo kọ́. Tí n bá lè rí fi kọ́yàn l'Amẹ́ríkà, màá padà sílé, àwọn àmà kọ́yàn. Ìgbà tí màá padà sí Nàìjíríà, Èkó ni mo padà sí University of Lagos ní 1975. Mo wá padà sí College of Education tó wà ní Àkọkà ńgbà yẹn, nínú ọgbà Àkọkà ńgbà yẹn. Ibẹ̀ ni mo wà tí mo ń kọ́ àwọn èèyàn ní Yorùbá, ìmọ̀ èdè Yorùbá. Kì í ṣe ewì Yorùbá o, kì í ṣe ìtàn Yorùbá, bí ìbá ṣe ìtúpalẹ̀ èdè Yorùbá. Ìyẹn gan ni ẹ̀kọ́ tí mo kọ́. Mo ń kọ́ wọn bẹ́ẹ̀. Ìgbà tó wá yá, wọ́n wá pa College of Education, wọ́n pa á pọ̀ mọ́ University tó wà ní Àkọkà ńbẹ̀ yẹn. Mo wá kó ńbẹ̀, mo wá lọ sí ẹ̀ka èdè ibi tí wọ́n ti ń kọ́ èdè ilẹ̀ Nàìjíríà àti literature Nàìjíríà lábẹ́ Adébóyè Babalọ́lá, ọ̀jọ̀gbọ́n Adébóyè Babalọ́lá. Abẹ́ wọn ni mo wà 1975 àti 1976. Mò ń kọ́ Yorùbá, mò ń kọ́ grammar Yorùbá, mò ń kọ́ àwọn ìró èdè Yorùbá. Ibẹ̀ ni mo wà. Ní 1976 tí mo fi rí, mo ń ṣiṣẹ́, mo wá rí wọ́n kọ̀wé jáde pé wọ́n ń wá àwọn èèyàn tí a wá máa ṣiṣẹ́ ní Ìlọrin, University of Ìlọrin. Mo bá kọ̀wé pé èmi náà fẹ́ tí wọ́n bá máa gbà mí síbẹ̀. Ọ̀jọ̀gbọ́n Akínkùgbé, Dípò Akínkùgbé, Ládípò Akínkùgbé, òun ni wọ́n yàn gẹ́gẹ́ bí olórí University Ìlọrin ńgbà yẹn. Wọ́n fọ̀rọ̀ wá mi lẹ́nu wò n'Íbàdàn fún iṣẹ́ yẹn. Mo rántí pé Bámgbóṣé wà lára àwọn tó wá fọ̀rọ̀ wá mi lẹ́nu wò. Hoffman náà, òyìnbó ọmọ Germany, òun náà wà lára àwọn tó wá fọ̀rọ̀ wá mi lẹ́nu wò. So mo ṣe kíní yẹn, mo bá padà sí ibi iṣẹ́ mi ní Èkó. Ní nǹkan bí oṣù kan, oṣù méjì sí, èsì dé pé wọ́n ti gbà mí o, wọ́n gbà kí n wá bá wọn ṣiṣẹ́ ní Ìlọrin, pé wọ́n ti yàn mí gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n professor. Ìyẹn mo fi kúrò ní Èkó ní ọdún
1970 òpin 76 wá sí Ìlọrin tí a fi wá bẹ̀rẹ̀ iṣẹ́. Àwa ní àwọn tí wọ́n kọ́kọ́ gbà láti máa ṣiṣẹ́ ní University of Ìlọrin. Èmi ni wọ́n yàn gẹ́gẹ́ bí nígbà yẹn kó ṣe olùdarí ẹ̀kọ́ humanities, ìyẹn Faculty of Arts. Nígbà tí University fìdí jókòó dáadáa, èmi ni wọ́n sì yàn gẹ́gẹ́ bí Dean alákọ̀ọ́kọ́ ní University of Ìlọrin ní Faculty of Arts. Mo ṣe Dean fún ọdún mẹ́rin 1980 to 84. Mo wá fipò yẹn lẹ̀ fún ẹlòmíì. Mo wà ní ibẹ̀ yẹn náà, mò ń kọ́ àwọn èèyàn níwèé ẹ̀kọ́ linguistic. Ìlọrin mo wà títí di ọdún 2001 tí mo fi fẹ̀yìntì ní University of Ìlọrin. Ìgbà tí mo fẹ̀yìntì tán, wọ́n ti dá yunifásitì kan sílẹ̀ sí Àkókó ní Àkùngbá, ìlú Adéfarati. Mo ní ó yẹ kí n lọ síbẹ̀ kí n lọ ràn wọ́n lọ́wọ́, torí pé ìpínlẹ̀ tèmi nìyẹn. Mo bá sì lo ohun tí Ọlọ́run fún mi ní àǹfààní láti ṣe, ó yẹ kí n lọ ṣe fún ilé. Òkèèrè mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀, mo padà sí ilé, mo lọ sí University of Adékúnlé Ajáṣin University. Mo débẹ̀ ní 2001. Mo sì wà ńbẹ̀ títí di 2012. Bí òpin oṣù kẹta ọdún 2012 ni mo ṣiṣẹ́ dé ńbẹ̀ yẹn. Kí n tó ṣiṣẹ́ parí ńbẹ̀ yẹn, wọ́n yàn mí gẹ́gẹ́ bí olùdélé Vice Chancellor, Acting Vice Chancellor ní Àkùngbá ní ọdún 2009. Oṣù kẹfà ọdún 2009 ni wọ́n ní kí n bẹ̀rẹ̀ sí ṣe adélé yunifásitì yẹn. Mo ṣe títí di ìbẹ̀rẹ̀ ọdún 2010. Ìgbà yẹn náà wá yan Vice Chancellor tuntun. Mo wá fi ipò yẹn lẹ̀ fún Vice Chancellor tuntun. Ṣùgbọ́n mi ò tí kúrò ńbẹ̀, mo sì ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́. Mo sì ń kọ̀wé náà, oríṣiríṣi ìwé. Ọdún 2012 lẹ wá fi gbogbo iṣẹ́ ibẹ̀ yẹn lẹ̀, bẹ́ẹ̀ ni. Ṣé ẹ lè mẹ́nu bà díẹ̀ lára àwọn ìwé tí ẹ ti kọ? Ìgbà tí mo wà ní College of Education ní Àkọkà ni mo kọ́kọ́ kọ ìwé kan tó ń pè ní Essentials of Yoruba Grammar. Àwọn Oxford University Press tó wà n'Íbàdàn gbà yẹn, àwọn ni wọ́n tẹ̀ jáde ní ọdún 1978. Lẹ́yìn yẹn mo ti kọ oríṣiríṣi àwọn ìwé míì. Essentials of Yoruba Grammar òun eléyìí. Ní ọdún 1978. Ìwé kejì òun ni eléyìí, ẹ̀kọ́ ìṣẹ̀dá ọ̀rọ̀ Yorùbá. Ọdún 2008 ni ó kọ́kọ́ jáde, àtúntẹ̀ ẹ̀ jáde ní ọdún 2016. Àtúntẹ̀ lélẹ́yìí, àkọ́kọ́ 2008 ọ̀sọ́ ló jáde. Ìkẹta ni eléyìí ní ẹ̀kọ́ gírámà èdè Yorùbá, 2013 ló jáde. Iléeṣẹ́ àgbẹ̀yẹ́ta wo ló gbé? Atman Press ní Òṣogbo, Atman Limited ní Òṣogbo ni ó tẹ̀ jáde. Ṣùgbọ́n èdè Yorùbá mo fi kọ ìwé méjì wọ̀nyí o. Àwọn iṣẹ́ tí mo ṣe tó wà nínú ẹ̀ tí mo fẹ́ kí ọ̀pọ̀ èèyàn mọ̀ nípa wọn,
mo ṣàkíyèsí pé àwọn èèyàn mọ̀ ń pa wọn pàápàá lókè òkun mo sì rò pé ó yẹ kí wọ́n mọ̀ ń pa wọn. Ìyẹn mo fi jókòó tí mo ti kọ̀wé míì sìn. Mò ń retí lágbára Ọlọ́run á jáde ní òpin ọdún yìí, ṣùgbọ́n ìlú òyìnbó ló ti máa jáde, kì í ṣe ní Nàìjíríà. Àkọlé ìwé yẹn ni A Modern Grammar of Standard Yoruba. A Modern Grammar of Standard Yoruba. Kí ni ìdí mo fi pè é ní A Modern Grammar of Standard Yoruba? Èmi ṣàkíyèsí pé Yorùbá tí wọ́n kọ́yàn ń bì nílẹ̀ wa, Yorùbá ti ayé ìgbà Àjàyí Crowther ni. Ohun tí wọ́n lọ pé wọ́n mọ̀ nípa Yorùbá nígbà yẹn, òun ni wọ́n ń kọ́ àwọn èèyàn táwọn ọmọléèwé ń há sórí títí di òní olónìí. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, wọ́n ń kọ́ àwọn ọmọ pé nígbà sọ pé òjò wọlé, wọ́n sọ pé òjò débí, ó wọlé láì kẹ́nikẹ́ni. Òjò débí, ó wọlé láì kí ẹnì kankan. Wọ́n sọ pé ó ní ó wọlé láì kẹ́ni kankan. Wọ́n á ní ó yẹn pé arọ́pò orúkọ ẹnì kẹta ni. Ohun tí wọ́n ń kọ́yàn títí di òní, mo rò pé ohun tí wọ́n kọ̀wọ́ náà nìyẹn. Ìyẹn yìí ṣòótọ́, òun kọ́. Àwọn ìwádìí tí mo ti ṣe fi hàn pé òun kọ́ ni arọ́pò orúkọ ẹnì kẹta lédè Yorùbá o. Òun wá ló tọ̀nà. Àwọn arọ́pò orúkọ Yorùbá oríṣìí méjì ni wọ́n. Wọ́n ní ọ̀kan gígùn, ọ̀kan kúkúrú. Èmi gẹ́gẹ́ bí gígùn, mo kúkúrú. Ìwọ, ọ, àwa, a. Ìwádìí fi hàn pé ara arọ́pò orúkọ kúkúrú ni a ti ṣẹ̀dá gígùn. Àfòmọ́ ìbẹ̀rẹ̀ òun la kàn ta mọ́ arọ́pò orúkọ kúkúrú ká fi sọ ọ́ di gígùn. Mi ni ẹnì kíní, arọ́pò orúkọ ẹnì kíní. Mi ò sọ bẹ́ẹ̀, àbí? Mi ni. Tábàtà èèmọ̀ á di èmi ò sọ bẹ́ẹ̀, mi ì sọ bẹ́ẹ̀. Wa, wọ́n ta àmọ́ ó di àwa. Àwa ò sọ bẹ́ẹ̀, a ò sọ bẹ́ẹ̀. Àwọn ńkọ́, wọ́n ta àmọ́ wọn ó di àwọn. Ẹnì kẹta gígùn lédè Yorùbá, wọ́n ní òun ni, òun. Kúkúrú tó wà ńbẹ̀ ni un. Òun ni a ta àfòmọ́ ìbẹ̀rẹ̀ mọ́ tó fi di òun. Un yẹn ni arọ́pò orúkọ kúkúrú èdè Yorùbá. Òun ni. Ṣùgbọ́n ìyẹn ò yé ìmọ̀ tí tàn délẹ̀ nígbà Crowther àti ọ̀pọ̀ àwọn ẹni tó ń kọ́yàn léèwé lóde òní. Wọn ò mọ̀ yẹn. Arọ́pò kúkúrú yẹn kì í sì farahàn ní ìbẹ̀rẹ̀ gbólóhùn yẹn ní ipò olùwà. Àwọn náà wọn ò mọ̀ yẹn. Wọ́n sọ pé ó wọlé, kìkì ohun tó ń gbọ́ ni ó. Wọn ò gbọ́ ń, nítorí pé ń kì í farahàn ní ipò olùwà níbẹ̀rẹ̀. So owó tí wọ́n gbọ́ yẹn wọ́n rò pé òun ni olùwà ẹnì kẹta ẹyọ, láì mọ̀ pé ń ni. Ṣùgbọ́n ń yẹn kì í farahàn ní ipò olùwà. Òfin Yorùbá ni. Ẹ̀rí sì wà tó fi hàn pé bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ẹ̀rí yẹn ó nípọn díẹ̀ ní rò pé mo lè láyé yín bí. Ẹ ṣé púpọ̀. Kábí pé ìwé mẹ́rin lẹ́gbẹ́ dání ó kù kan tẹ̀ tí fi hàn wọ́n. Ìyẹn ni ìléwọ́ ìkọ̀wé èdè Yorùbá òde òní. Ìyẹn ni ọ̀rẹ́ mi ní kí ẹ rà, kí ẹ gbà lọ́wọ́ Kwaso Press. Mo kọ́ ní èdè òyìnbó lórúkọ ẹgbẹ́ kan tí mò ń ṣiṣẹ́ fún gbà yẹn. Ọ̀rẹ́ mi ọ̀jọ̀gbọ́n Oyèlánà gbọ́ ń pa ẹ̀. Ó wá ní adakádà
ká tó mọ̀ ẹ̀ sí èdè Yorùbá lòun bá fi jókòó òun ló fúnra ẹ̀ túmọ̀ ẹ̀ sí èdè Yorùbá èmi mo kọ́ lédè Gẹ̀ẹ́sì òun ló túmọ̀ ẹ̀ sí èdè Yorùbá nítorí iṣẹ́ àjọṣe èmi àti òun ni. ẹ ṣeun púpọ̀ ẹ kú àtàárọ̀ kí n tó wá máa lọ ìbéèrè kan wà tí inú gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ nípa èdè Yorùbá tí ó dùn sí tí wọ́n lè mọ̀ dárí jèrè kí ni Yorùbá bí yín. ìbéèrè ọ̀nà ni wípé irú ìbáṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti ọ̀jọ̀gbọ́n Ayọ̀ Bámgbóṣé? ọ̀gá mi ni ọ̀jọ̀gbọ́n Ayọ̀ Bámgbóṣé. Mo sọ lẹ́ẹ̀kan pé mo ṣiṣẹ́ ní Ìbàdàn nígbà kan rí. Òun ló jẹ́ òun ni olórí ẹ̀ka ẹ̀kọ́ nígbà yẹn òun ni HOD nígbà yẹn. Kó tẹ̀ tó dìgbà yẹn gan èmi àti Ayọ̀ Bámgbóṣé ti pàdé. A pàdé ara wa ní New York ní ọdún 1965. Mo wà ní ilé fún àwọn akẹ́kọ̀ọ́ kan tí wọ́n pè ní International House ní New York. Mò ń gbé bẹ̀ màá jí láti bẹ̀ lọ sí Columbia University. Mo kí n tó lọ sí University màá lọ sọ̀kalẹ̀ lọ jẹun sàlẹ̀. Mo bá sọ̀kalẹ̀ ńjọ́ kan mo wá ń wo èèyàn dúdú kan mo wo irun orí bó ṣe gẹ irun orí ẹ̀ mo ní dájúdájú kì í ṣe Amẹ́ríkà yẹn léyìí Áfíríkà ló ti wá. Mo bá gbé oúnjẹ mo lọ ọ̀dọ̀ ẹ̀ mo lọ jókòó tì í mo kí good morning lédè Yorùbá mo dá mi lóhùn náà. Mo bá sọ orúkọ tèmi pé Ọládélé Awóbùlúyì, a student at Columbia University. Wọ́n wá ní Ayọ̀ Bámgbóṣé here for a conference. Ayọ̀ Bámgbóṣé ṣé ìwọ ló ti kọ̀wé grammar Yorùbá tí mo gbọ́ ń pa ẹ̀? Ó ní bẹ́ẹ̀ ni. Wàhálà lélẹ́yìí o torí pé ńgbà yẹn náà èmi náà ronú kí n máa kọ fún PhD tèmi lórí grammar Yorùbá. Ó ní Ayọ̀ Bámgbóṣé wà níwájú mi nísìnyí ó ti kọ the PhD thesis lórí grammar Yorùbá. Mo bá ní ọ̀gá ǹjẹ́ iṣẹ́ kù tí ẹnikẹ́ni lè ṣe lédè Yorùbá? Tó bá rẹ́rìn kàkàkà bó ṣe máa rẹ́rìn pé ó lóun kàn fọwọ́ ra bí pé òun kàn fọwọ́ ra iṣẹ́ yẹn lórí ni pé iṣẹ́ wà ń bẹ̀ n tó bá wù mí ni kí n lọ yàn fún PhD tèmi. Ìyẹn ló sún mi tí mo fi lọ yan àwọn ọ̀rọ̀ ìṣe èdè Yorùbá fún àpèlé PhD thesis mi. So ìgbà tí mo ṣiṣẹ́ tán l'Amẹ́ríkà tí mo fẹ́ máa padà sílé ọ̀dọ̀ ẹ̀ náà ni mo padà lọ òun ni HOD mi. Mo sọ̀rọ̀ nípa ìyàwó mi nígbà yẹn òun náà ṣáájú títí kódà òun ló fúnra ẹ̀ gbéra tó lọ bá Vice Chancellor tí Adéoyè Lambo pé ẹ bá ọmọdé yìí wáṣẹ́ fún ìyàwó ẹ̀ o bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ á bínú padà lọ sí Amẹ́ríkà o. Ni Lambo náà bá sa gbogbo ipá tí ó lè sà kò kàn bọ́ sí náà ni wọ́n try. So ẹ̀gbọ́n ni mò ń pe Ayọ̀ Bámgbóṣé ọ̀rẹ́ lára wa títí dè ní ẹ̀gbọ́n ni mò ń pè wọ́n. Tí n bá kọ WhatsApp sí wọn ẹ̀gbọ́n káàárọ̀ ṣe dáadáa ni ara ti ṣe. So ọ̀rọ̀ pé à ń bára wa jiyàn alákadá nìyẹn iṣẹ́ àkadá nìyẹn. Wọ́n ní gbéniṣẹ́ àti máa jiyàn ní pépà ni ò lẹ́nu iṣẹ́ àkadá nìyẹn. Ìyẹn sì wúlò torí pé irú àríyànjiyàn yẹn ni ìmọ̀ tuntun ti máa ń jáde. Èyí tí mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni láti jẹ́ kó yé àwọn èèyàn wípé ìjiyàn akadá ó yàtọ̀ sí ìyàn jíjà àrí ìgboro tí dìjà di odi tí a sọ. Bẹ́ẹ̀ni. Ẹ̀gbọ́n ni mo kà wọ́n sí mo sì ń bọ̀wọ̀ fún wọn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n. Ẹ ṣeun púpọ̀. Ẹ bá adarúkọ yín lẹ́ẹ̀kan sí ká tó máa lọ. Professor Ọládélé Awóbùlúyì. Ẹ ṣeun púpọ̀. Ìṣẹ̀dálẹ̀ bá